right, happy birthday to you, the king himself. God bless you. No, Ace, sir. God bless you. DJ Ace, Eregidi, Jekako Bribody, dear. Eregidi. Great University of Norbury. This DJ is on fire. God bless you. I see you, bros. Alamato 150,000 ẹni kó má takú lóru. Yes, what? What's up, Benny? Oh, yeah, tell me. All right, ladies and gentlemen, we take it back. Are you ready? Zaga. Let's go one time. Come on. Zaga. So should you want to see one time? First one, Great University of Illinois. We take it shit now. Come on. I'll see you there, Pablo. What you say? Inaro. Ọkọ̀ tí ó tàwọn bẹ̀rù. Inaro. Àṣẹ ní wúkà. Ẹ̀ka mọ̀ kọ́ sí. Akátìfẹ́. Mo fẹ́ yẹ kálàyé bọ́ta ni. Aláyọ̀ yẹ sọ pé ogologo. Ogo tó lé gógó. Ogo tó lé gógó. Òkè ológo rébò. Tó ṣàprópró. Ológo rébò. Ọlọ́run tó ṣàpró. Aláyọ̀yá àfẹ́sọ̀tàn. Ẹsẹ̀ ló ní kí n ṣe lé. Ẹsẹ̀ ló ní ṣe lé yìí o. Aláyé àfẹ́sọ̀tàn. Ó yá bá mi sọ pé ìgbà tó rí ìkọ̀jẹ́. Ta ló mọ̀ ìyá rí? Gbogbo ẹnu. Ẹsẹ̀ ló ní sọ bẹ́ẹ̀. KS1 ìgbà tó rí ìkọ̀mù sọ pé ta ló mọ̀ ìyá rí? Àní ìgbà tó rí ìkọ̀jẹ́ sọ pé ta ló mọ̀ ìyá rí? KS1 òun á ń gbádùn. Ọ̀nà òun á ń yọ bìsẹ̀. Ó ṣe bó ṣe wẹ̀. Àní wọ́n wá bínú orí ẹ̀. Sọ pé wọ́n wá tako tètè sọ pé Ọlọ́run jú wọn lọ. Àní Ọlọ́run jẹ̀dá lọ. Sọ pé Ọlọ́run jú wọn lọ. Àní Ọlọ́run jẹ̀dá. KS1 ó yẹ forí. Ó yẹ dorímú. Ó yá orí ẹ̀ pa àlàsà. Orí ẹ̀ kòǹpò, orí ẹ̀ kìtìpà, àlàyé orí ẹ̀ fẹ̀fẹ̀, Ọlọ́run orí owó lórí ẹ̀, orí ọlá lórí ẹ̀, orí owó lórí ẹ̀, orí ọlọ́lá, kéyèsí ó yá, èlò lórí lọ́dún, èlò lórí lóṣù, Ọlọ́run gbẹ́sẹ̀ máa jẹ gbèsè, gbẹ́sẹ̀ máa ya wèrè, gbẹ́sẹ̀ máa jẹ gbèsè, gbẹ́sẹ̀ máa jẹ ẹwà láyé ó ti jẹ̀bà wá bí, kò lè gbé bọ́dì, ó ti jẹ̀bà wá bí. Ó lè gbé bọ́ ẹ bá sọ fún gbé bọ́dì ẹ̀ dákúdákú gbé bọ́dì ẹ̀ tètè ẹyin ti wá ọjọ́ kù ìyá ó yá sọ pé ṣàbàlámà ṣobolófò adé ṣàbàlámà mama ṣobolófò rántí bẹ́ẹ̀ wò wàrà pátá wàrà kọ́mù wàá má ṣe makeup wàá wọ tòǹkè tilẹ̀ KS1 ó ṣe fàlàfolo ó ṣe fòlò. Oh, Shefala. All right, ladies and gentlemen, God bless you. Thank you. Oh, thank you, Shingo. Shemi, Mawala, Bamokiazile, Yobi, Mokio. Oko Alaja, Sherifatu, Yomodiolo. Odere, Aja Odere, Wadata, Damsimi. Múrí apá máa lẹ́ mọ́ràbà múrí apá ìtàló àkàlà pẹ̀lú òṣè ìtàló alájì kọ́lédowó ẹjẹ́ sílẹ̀ mọ́nà mi o ọkọ̀ alájà sàlámọ́tò mi o ọpẹ́ fẹ́ o sọmọdúnkẹ́ náà jí mú mi pẹ̀lú kọ́lékọ́lé akẹ́rẹ́jẹ̀ rẹ̀ ajíra àṣìdí pẹ̀lú òṣè. Bàbá aláṣọ. Ó ṣe wọn Aládé Rashidi. Bàbá aláṣọ. Douglas náà kúnlẹ̀ máa dé bàbá aláṣọ. Akẹ́wẹ́jẹ gbogbo ẹgbẹ́ dá ọba ló fi jẹ́ àwa náà la lọ́bẹ̀. Àjókòó bíi àbúrò bàbá olóyè. Àtúnṣeré eré akẹ́wẹ́jẹ lọ́dún yẹn ọba ló fi jẹ́ 2005
àwọn eléyìí wọ́n yàtọ̀ sá àwọn olóyè abẹ́ ẹnu ńlé tó bá máa worúkọ wọn wọ́n á fi ṣí kíní kan síwájú ẹ̀ wọ́n ò dé jóyè. akẹ́wé ẹ̀jẹ̀ lọ́dún ẹ̀dá kò ṣe bàbá aláṣọ ó káàrí ẹ̀dá kíláàsì náà aláwọ̀ máa ní bàbá alára gbà yí dá. top class ó ṣe top class sẹ́ríkì fún ìyá alára gbà yí dá kò lè dàbí alára tó lára ẹ̀ tó ń dá akẹ́wé jẹ ìpìlẹ̀ lára ẹ̀ ní lára ẹ̀ ló ń dá dàbí alára sólè rárá mi dá kò lè dàbí alára tó lára ẹ̀ tó ń dá top class ajẹ́dá ṣìlì abaláṣọ ìpìlẹ̀ lára ẹ̀ ní lára ẹ̀ ló ń dá ogun àwò dàbí alára tó lè rárá mi dá kò lè dàbí alára tó lára ẹ̀ tó ń dá simple wálé ìwọ ògbàrà lọ́wọ́ aládàgbé mi wò dáadáa èmi lórí jìnnà ara tí mo bá dá originator from Sule kì í ṣòro gbàràdá o láfi ń dàgbàlagbà àgbàlagbà ìdá o ó ṣe top class mo àárẹ̀ sọ àrẹ mo ẹ̀kọ́ wa kẹ́ máa wọlé máa wá ó ṣe mo dúpẹ́ sá simple ó ṣe simple alájò wa lè bí sùn gbogbo ọ̀gọ́dọ̀ akẹ́wẹ́jẹ òṣèmọ̀dúkẹ́ ìbàdàn ní kàlídìí aláṣẹ Adésínà Motors ibi tó ti ń ta mọ́tò tó o bá débẹ̀ àwọn òkọjá bẹ̀ àjọkọ̀ bẹ̀ ni kò ṣe mẹ́ta kò ṣe mẹ́rin kò wá kí ṣe àwọn Beatles mọ́tò olówó ńláńlá bó o fẹ́ Hilux tó bá débẹ̀ wàá bá bó o fẹ́ Bentley tó o bá débẹ̀ wàá bá ọ̀rọ̀ ẹnu kọ́ Àlàó máa ní bá kò yá ọmọjú ẹ débẹ̀ ẹ wá la mọ́tò kẹ́ ẹ mọ́wó dání àwọn òfò aláwìn ẹ wá la mọ́tò kẹ́ ẹ mọ́wó dání láìpẹ́ láì jìnà ẹ́stéètì wa ó máa tó rẹ́dì Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ akẹ́wẹ́jẹ kò pẹ́pẹ́ dá ajúbà táyé Adésínà yóò ṣeun lásìbẹ̀ lọ Adésínà Motors. ó ṣe sàásìmù gbogbo ọ̀gọ̀mọ̀ èmi ò lẹ́ni méjì gbogbo ọ̀gọ̀mọ̀ ló jẹ́ pé mo máa ń pè òun ni máa kọ́kọ́ pè ní mádọ́gọ̀mọ̀ wálé mi sí pu o ó ṣe top class àti wà ti pẹ́ àjọ wà pọ̀ ní olólùfẹ́ máa dìbà olólùfẹ́ mi Súlè bàbá kásì o ó ṣe top class akẹ́wẹ́jẹ gbogbo ẹgbẹ́ dá bàbá oní kálídì o. àní building contractor ni o tẹ́ bá fẹ́ kọ́lé àbáyé kọ́ tẹ́ bá fẹ́ ra lé àbáyé rà aláṣẹ Adésínà properties. ẹ tún bá kí ẹ sáwọn simple wálé o wálé ó máa kárẹ̀ simple wálé o wálé. òwe sí akéwèjẹ ẹlẹgbẹdá ọgá Àlàó mi máa níbà Adésínà Motors ibi tẹ́ ẹ ti mọ́wó agbáná ó ní ìwọ̀bẹ̀ ọ̀làwà oníṣẹ́ ńlá owó pápá Khalidi mo fọlọ́run ṣó ẹ Àyìnkẹ́ ló ń jó Ṣẹ̀rífátù ló ń jó ẹ Àyìnkẹ́ ó Wálé simple ẹ̀gbọ́n abasido mi àbá. ẹ bàbá bàjá máa mi sí ìbò mi wálé. àwọn eléyìí àwọn lójú aláìlú àgọ́gọ́. ó bá ń tẹ́jú aláṣẹ́lá baálẹ̀ tuntun aláṣẹ́lá ọlọ́run ọmọ lóhùn níbẹ̀ o àwọn afẹ́mi lò ó ẹ̀mí ẹ̀ á sì ìlú Adékúnlé ṣèmí mo ń bọ̀ wáyé náà mi Súlẹ̀mọ́ náà mi ò
wàyí náà mi bí sí mi láì mi ò kò ṣe rí ìfàtú o ọmọdé olówó tó ti dàgbà olówó mo ń bà wá torí ọlọ́run gẹ̀ẹ́sẹ̀ oṣù mo dúpẹ́ mọ̀dá dáǹsì mú bọ̀ wá o wálé sí mbù original wálé kò máa dán kó máa dùn kó sì dára fún ẹ kò máa dán kó máa dùn kó sì. ṣojú kẹ́ni màmá ní ọmọ aráyé ṣojú kẹ́ni màmá ní ọmọ àdàmú kò máa dán kó máa dùn ẹ bá kó sì dára fún ẹ. kó máa dán kó máa dùn kó sì dára fún ẹ kó máa dán kó máa dùn kó sì dára fún ẹ. ṣojú kẹ́ni màmá ní ọmọ aráyé. bàbá àjàlá. ṣojú kẹ́ni màmá ní ọmọ àdàmú kó máa dán kó máa dùn kó sì dára fún ẹ. Alábí Kásímù mi o lọ́ọ̀yà nọ́mbà 1 gbogbo aláyé ló wá máa ń slọ́ nílẹ̀ yìí lókè òkun lẹ́fìrí kọ́nà o ọ̀rọ̀ náà wọn ò jíyàn sí o ọmọjọ́ láyé mi kà so lọ́ọ̀yà nọ́mbà 1 kó wá bá kí nọ́mbà 2 olókùn sàmọ́sà mi o olókùn sáìdì sàmọ́sà nọ́mbà 2 worldwide wọ́n jìnnà sí o ẹ bá ń tọ́jú small but mighty àdínkù wọn kárí ká ṣe mi o gbàgbà fàyèdà bóyá màjọ wálé mi simple o original. tó bá ń gbọ́ ṣe mí Súlè mọ́nà òun sá ni wọ́n ń sọ. tẹ́ bá ń gbọ́ ṣe mí do another one Sùlẹ̀lẹ̀ tẹ́mọ̀ òun sáàdì wọn sọ ó ti wà tí pé ẹ̀lọ́ ọmọ mi Musa òwúsẹ́ Musa àtàlẹ̀ akọ́là fọmọ olórí o akọ́là fọmọ olórí o Musa àtàlẹ̀ kò ṣe wọ́n dúpẹ́ ọmọ sọ́sọ́mọ kí o ó ṣe ọmọ sọ́sọ́ Àyìndé Mọ̀tínà ọmọ aláwọ̀ má dìbà òṣèmọ́ fisa báyìí o aṣíwájú original o eba òdèrè ṣìfàwò owó mọ̀ dáadáa sí o. Adédìbò òyìnbó ó náwó máa dìbà o Ṣọlá bòkátà Adédìbò kárẹ̀ o Ṣọlá òtẹ̀lì àdàrẹ́kọ̀ o ṣe táyé wà ń pẹ́ ni o táyé wà ń pẹ́ ni o ọmọ sàlákọ́ ọmọ aláwọ̀ má dìbà ṣèmí Sùlẹ̀lẹ̀ tẹ́mọ̀ àdìgbé àǹgé ẹlẹ́sẹ̀ kan wá kàkà kò ṣubú ara lọ́tọ̀. ó ṣe alájí kan ní àpótí ẹ̀jẹ̀ aláwọ̀ má dìbà àpótí o gbogbo the great University of Inobiri mo kí yín o gbogbo the great University of Inobiri mo kí gbogbo yín aláwọ̀ máa dé ibà sẹ́ríkì o gbogbo small chairman mo kí wọn Súlé mọ́dún aláwọ̀ gbogbo FF aláwọ̀ máa dé ibà gbogbo friend for A5 àdé ṣẹ́wọ́n gbọ́. ṣẹ́rí ọmọdé olówó sọ pé à ń gbèrè ẹlẹ́sẹ̀ kan wá. ẹsẹ̀ kan sí wa bàbá bẹ́ẹ̀ sì mú ọ̀rẹ́ lò dá. olùkú sí ni ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ sì wá sí i. Adédìbò aláṣẹ Climax Club ìyẹn ní Sùúrùlérè ó ní pàdé dídán ní 4 of May. ṣẹ́rí à ń gbèrè ẹlẹ́sẹ̀ kan wá. ẹsẹ̀ kan sí wa bàbá bẹ́ẹ̀ sì mú ọ̀rẹ́ lò dá. ọmọdé olówó ṣẹrí fàtú ló ń jẹ ọ òṣèré sí fáwọn mi o owó mọ dáadáa ṣe yóò ṣe ìyá olóríire tó bímọ olóríire òdèrè ó káàrẹ sí fáwọn mi o
màmá lówó lọ ọmọ ẹ lówó lọ́wọ́ ọkàrẹ òdèrè ó ṣe sí fáwọn òdèrè o ṣẹ́ẹ̀rì lónìí tí àdámsì tó bá náwó ẹ̀yìn orí pé màmá ẹ lójọ màmá ẹ lójọ kàkà òdìlẹ̀ kàkà wọn ò fún o òdèrè sí fáwọn tẹ bá wojú àdámsì ẹ wá rí pé àdámsì màmá ẹ lójọ òdèrè sí fáwọn gbogbo mú ṣáì kò ní bàjẹ́ gbogbo mú ṣáì kò ní bàjẹ́ má dìbà òdèrè ó ṣẹ́gun òdèrè sí fáwọn ó ṣe òdèrè òdèrè ó ṣe àná káká ò nílẹ̀ o àná káká ó yá mo ní tèmọ̀ rẹ o ṣé mi rẹ ṣé wo ni tó ó ṣàmà kìlú lọ. ṣé mi rẹ tèmọ̀ o ṣe òdèrè sí báwo òdèrè àná káká. Listen. Alájà jọlá ní ẹ̀ máa wọlé ọmọ ọ̀rọ̀ àbá alákẹ́dé. Alákẹ́ bá dọ̀la mi o. Aya bàbá, ìyá mi, aya bàbá mi, ìyá mi alákẹ́ máa wọlé máa bá o. Aya. Alala o mi pàtó la o. Eba. Àṣà ò gbọ́dọ̀ gbé o, àṣà ò gbọ́dọ̀ gbé. Àkùkọ kàkàrà tó ń kọ́ lóyìnbó. Àṣà ò gbọ́dọ̀ gbé. Aláwo àṣà ò gbọ́dọ̀ gbé. Àṣà ò gbọ́dọ̀ gbé. Kò gbọ́dọ̀ gbé. Àṣà ò gbọ́dọ̀ gbé. Ṣèmí àṣà ò gbọ́dọ̀ gbé. Àkùkọ kàkàrà tó ń kọ́ lóyìnbó. Àṣà ò gbọ́dọ̀ gbé. Kàkà mò ń bọ̀ torí ọlọ́wọ́ bá o ṣe kàkà mọ́ ọ̀run fún ẹ̀jẹ̀ mi gángan èèyàn akọ́rẹ́ dẹ́ra sákèké bá ń tọ́jú abúlé máa ń gbọ́ erin ó ń náwó bàbá ẹ̀ ó náwó aláwọ̀ pàtó láàrin o mo mọ̀ wá mo máa ṣe fàájì ọmọdé olówó àjọ ń ké ní àṣẹ rí fàtú ó mọ̀ pé tí n bá ti bẹ̀rẹ̀ máa dá gọ́lẹ̀ ó ṣe kọ́ ṣe rí fàtú ọmọdé olówó ayé àti ìṣòro lẹ́lẹ́sẹ̀ mọ́tò ilé ó ṣe ẹ sì máa gbà èèyàn tẹ̀rí Jamiu yóò kárí o àlàó pàtó la o. etí Davido 30 million gan etí Davido etí ó ṣe látọ́jú Bánkọ́lé báńkì o. ẹ̀sìn Friday káàbọ̀ láti London bàbá ẹlẹ́sìn Friday káàbọ̀ láti London ibi tó dèrè ó fi sínú ni. wo ṣeré Mansuru àwọn ti Saudi wo ṣe Jamiu èrè Jamiu ó náwó aláwo pàtó làwọ ó náwó aláwo. mo ṣe fowó ṣòro àwọn ní Saudi lẹ́rìí yẹn. àpò tí ó ṣe gan ó ti wà tipẹ́ tó bá dé Mandilas wà á tọ́jú tọ́pẹ́ tígò tọ́pẹ́ tígò kò ṣe wò dúpẹ́. Ṣẹ̀rífà ó yẹ kó ní láti ilé tó lè jẹ́. ó yẹ kó ní láti ilé tó lè jẹ́. ọmọdé olówó ayatollah ó yẹ kó ní láti ilé tó lè jẹ́ Wàsíù. ó yẹ kó ní láti ilé tó lè jẹ́. ìyàwó tó tójú bá ní tó sì tún ṣẹ̀yìn tó dúró kankan nígbà tó ṣòro. ó bá dé kò dé yẹ ká gbàgbé. bẹ́ẹ̀ni ó yẹ kó ní láti ilé tó lè jẹ́. Ṣẹ̀rífà o
ọjọ́ òun máa rè jẹ́ tún dààmú rárá. ọ̀jì máa ṣèyàn. àkàrà kì í mú. ọmọdé olówó ṣẹ̀rífà ọjọ́ òun máa rè jẹ́ tún dààmú rárá. alámàrúwà. ìbà àyàsólẹ́lẹ̀ tèmọ̀ ṣẹ̀rífà ìyàwó tèmọ̀ kárí ṣẹ̀rífà lóde. ẹ̀gbọ́n mi súlẹ̀ mọ́nà máa ló ń lo ṣẹ́bí. ó kárí ẹ̀ṣin Friday Jímọ̀ ìnáwó jùlọ. gbogbo gentle quality GQ irin Jamiu ọ̀nà ògùn lè súlẹ̀lẹ̀. egudọ̀ eye Oya. ìgbà fún. ọmọdé olówó ṣé wọ́n lọ́mọ ọ̀tá ó máa yọ mi. aláwùsá kí ni yóò jẹ́. ẹni tó rò pé kò lè pàkọ́. wọlé ọlọ́rin ni. àwọn fẹ́ sọ lé wọn láta oró. ọlọ́run ò ní jẹ́. ọmọ olóhùn ọ̀rọ̀dẹ o. ọlọ́run ò ní jẹ́. ó ṣe wo òjèrè sífà olódùn o. ọmọlẹ́rù ni o. òjèrè sífà olódùn o. ọmọlẹ́rù ni o. ìyẹn mọ̀ dá màmá Adam ṣeré. owó ṣeré ò ṣe mọ́ sùúrù ọmọ kí ẹ o. owó ṣeré gbogbo South Africa rè. èrè Jamiu náà ó máa ní ìbàdí kúnlẹ̀. mo kí Arizona fẹ́ mọ̀ sí o. Arizona fẹ́ mọ̀ sí fún wa. àwọn sátìrámọ̀ ní Ajadi. ẹ̀jẹ̀ ti sátìrámọ̀ ní Ajadi. èèmọ̀ tó ń ṣòro ṣẹ̀rífà. àyà ti tẹ́mọ̀ mi súnlé mọ́nà. ó yá ọmọdé olówó ayé ń retí ẹlẹ́yà. ọlọ́run ló gbé ẹdẹ bẹ́ẹ̀. ló jẹ́ kó máa dúpẹ́. mi ò fẹ́ sọ̀rọ̀ jù. yóò lè pariwo. ó jẹ́ ṣàgé bẹ́lúbẹ́lú mi ní àká ṣáòtò. erin kò gbọ́dọ̀ bá jẹ́ mọ́. ṣé mọ̀ tó bá jayé títí kó bá tọ́jú fàṣẹ́kò tó ń jẹ́lúkú mọ́ọ̀nù bá ń tọ́jú fàṣẹ́kò gbogbo mu ṣe òní bàjẹ́ yọ̀mí kìtò kó bá ń tọ́jú ẹ sábàrí ẹjẹ́ ti máa níbà o ṣẹ̀rí ayé ń retí ẹlẹ́yà. kó lẹ́bí kò lù wá sí. ọlọ́run ló gbé mi débẹ̀. ló jẹ́ kó máa dúpẹ́. mi ò fẹ́ sọ̀rọ̀ jù. sàmúlárì yóò lè pariwo. ó jẹ́ ṣàgé bẹ́lúbẹ́lú mi. bàbá ṣàṣù. sàmúlárì kò gbọ́dọ̀ bá jẹ́ mọ́. sẹ́ríkì aláìlúwa bàbá àti tàlímọ́. owó ṣeré mọ́. oje ṣẹ̀rífà sí ajá ṣẹ̀rífà máa ń gbọ́ Samson irin Samson máa ń gbọ́ irin ẹni tó sọ pé òun ò tẹrù ìwọ̀n díẹ̀ tí ó lò lóko. mo fẹ́ràn mi ò sọ pé rìn mí dùn ọláhùn nífẹ̀ẹ́ tí ọ̀tẹ̀ gbọ́ níjọ́ tó rọ́jú gbọ́kàndínlẹ̀ ó padà wá dé olólùfẹ́ wa. àwọn tó ti ń gbọ́ màlámọ̀ látànúdé ní mọ̀ wípé gúdúgúdú aláìlúwa kó tó ra sílẹ̀ nígbà kan kó tó ra sílẹ̀ nígbà kan. ọmọdé olówó wá gbọ́ ọmọ erin àwọn ọmọ erin ló náwó erin lákàtàbù àjànàkú kọjá mọ́ rí nǹkan fìrí láàbárẹ́ ni ká sọ pa rẹ́rìn sùlẹ̀ ẹlẹ́rìí tẹ̀ mọ́ mi ò ṣetán ọmọdé olówó dání ìbàdàn mi ò ṣetán sẹ́ eré mi àmà ṣẹ́gun ní súlẹ̀ mọ́nà mi ò lèrè sí fáwù ṣògbọ́ erin Samson erin kọjá gbígbé àjànàkú kọjá rúrù tá a bá rẹ́ni ká sọ pa rẹ́rìn àwọn tó lẹ́gùn sí. ṣẹ́ra làkẹ́ ṣẹ́ra làkẹ́ ayaba mi aláwọ̀ bá tó là ṣẹ́ra làkẹ́ ṣẹ́ra làkẹ́ ayaba mi aláwọ̀ bá tó là ayaba mi aláwọ̀ bá tó là ṣẹ́ra làkẹ́ àṣà ò gbọ́dọ̀ gbé o àṣà ò gbọ́dọ̀ gbé àṣà ò gbọ́dọ̀ gbé àṣà ò gbọ́dọ̀ gbé àkùkọ gàgàrà tó ń kọ́ lóyìnbó àṣà ò gbọ́dọ̀ gbé kẹ́gbọ́ o. àṣà ò gbọ́dọ̀ gbé. àṣà ò gbọ́dọ̀ gbé. Jọládé àṣà ò gbọ́dọ̀ gbé. Àlàkẹ́ o àṣà ò gbọ́dọ̀ gbé àkùkọ gàgàrà tó ń kọ́ lóyìnbó àṣà ò gbọ́dọ̀ gbé. ó tún sọ pé èdèdè àwòyálé yòó ilé alálà ó láyà ó. oníyẹ̀kọ̀dé àwòyálé yín ilé alálà ó láyà ó. Àlàwádé ọmọ ìyá Ṣàngó
nísàlẹ̀ kó àlàwà àdéhùn ìbá tó lámì ó yegede. yegede ayọ̀yálé o ilé alálà ó là yà ó bá tó lámì àlàwà àdé ilé alálà ó là yà ó. onílé ọ̀la ẹni rẹ̀ aláwọ̀ mọ̀ sùúrù àbọ̀. onílé ọ̀la aláwọ̀ mọ̀ sùúrù àbọ̀. èèyàn àtàtà tó lówó lọ́wọ́. ẹni tí kì í fòyà níbi kaná. pàtólà aláwọ̀ adé. èèyàn àtàtà tó ló. ẹni tí kì í fòyà níbi kaná. kọ́lá lé ẹ̀wà kọrùn. ọ̀làríwájú oníròyìn láyé mi. wọ́n dàkúdú sí alákíádé òkọ́lá lé ẹ̀wà kọrùn. ọ̀làríwájú oníròyìn láyé mi. mọ̀ nàrúkàyà máa ń gbọ́ ayàlá o ibi lọ́jọ́ ló tó gbé ń fọṣọ àgbàrá owó. lè mọ bẹ́ẹ̀ o. ibi lọ́jọ́ ló tó gbé ń fọṣọ àgbàrò kan lè mọ bẹ́ẹ̀ o. ibi àlà ò ti rí tówó ṣe bàbá ló tó máa fọ̀rọ̀. ọmọ ní sẹ́ni. aṣọ ní ìbánidáró lọ́mọ aráyé. ó dárí jẹ́ lọ́dọ̀ ẹ̀wọ̀n àpọ̀lé. aṣọ ní ìbánidáró lọ́mọ aráyé. ó dárí jẹ́ lọ́dọ̀ ẹ̀wọ̀n àpọ̀lé. àlà òṣùpọ̀ tó bá rí jẹ ọmọ aráyé wa máa mú ẹ wá ní wúrọ̀ dá orí ìjájẹ ọ̀rẹ́ ló ń ṣe kú pani àlàó bàtò làkóṣà ẹ tún máa gbọ́ yegede ọ̀yálé yòó ilé alálà ó láyà ó adédìbò abẹ́gbọ́ ọmọ kékeré náwó bá tó la alàgbà wọn náwó bá tó la èmi àlà ọmọ ìmáàdìbà ó kọrin ká aláwọ̀ bá tó la aláwádé kárí ẹ̀pẹ́ àkùkọ gàgàrà tó ń kọ lóyìnbó àṣà onígbé o lọ́wọ́ lọ́wọ́ alákẹ́ alákùkọ gàgàrà tó ń kọ lóyìnbó àṣà onígbé o lọ́wọ́ lọ́wọ́ àkùkọ gàgàrà tó ń kọ lóyìnbó àṣà onígbé o ọ̀nàrẹ́bù bàbá ọ̀nàrẹ́bù àṣà onígbé aláwọ̀ mi fàdúrà àṣà onígbé lọ́lọ́lọ́. àjàdí làwọn ọ̀nà bá tó la. àṣà onígbé lọ́lọ́lọ́. adédìbò òyìnbó ọ̀nà bá tó la. àṣà onígbé lọ́lọ́lọ́. àṣà ògbódò gbé àṣà ògbódò gbé àkùkọ kàkàrà tó ń kọ́ lóyìnbó àṣà ògbódò gbé òjèrè. àṣà ògbódò gbé àṣà ògbódò gbé àṣà ògbódò gbé àṣà ògbódò gbé àkùkọ gàgàrà tó kọ́ lóyìnbó àṣà ògbódò gbé. ẹgbọ́n kí ni mo tún fẹ́ kọ́lọ́hún ọba ṣe tèmi. túmọ̀ sí ìbéèrè ló fàṣẹ jù etí david èèyàn. alákẹ́bí bàtòlà yọ ṣẹ́gun ó kárí ṣẹ̀rí fáná. ìjìnlẹ̀ ọmọ méjì o àyàtì ìṣọ́lá kárímù. alákẹ́ adẹ́nà mọ̀dákọ́dì yóò ṣe ń gọ́ ọmọdé olówó àwọn eléyìí tí ń bá rí wọn mo ti yó tẹ́mọ̀ ṣèmí tí ń bá rí mo ti wà òkè. bí ṣe fojú kan báyìí mo ṣẹ̀ṣẹ̀ àpè àǹbárá kìjọba àná yẹn nu. ejìrè mi táyọ̀ tẹ́mọ̀ sílẹ̀ kí ni mo tún fẹ́ kọ́lọ́hún ọba ṣe fẹ́ mi. túmọ̀ sí ìbéèrè ló fàṣẹ jù ọmọ wọn bí èèyàn yìí. ó mọ̀dà àrùkà àti lọ́yà mọ̀dà barista lọ́yà àrùkà yá mọ̀dà barista lọ́yà àrùkà yá o mọ̀dà kọ́dírì ní ọlọ́ọ̀dẹ ṣe.
àmọ́ olóyè tuntun ọjọ́ Sunday àpàṣẹ àdínní tuntun àwọn eléyìí àwọn àfáà tó fi ń joyè wọ́n mọ ń tán rí ó káàárẹ̀ Àlàkẹ́ o. àwa olóyè yìí síbu láyé rí àlà o. ó ṣẹ̀ṣẹ̀ rí fatu mi ò ní ṣe o. májọ́ lè rí ṣe rí fatu. ọmọdé olówó ṣe rí fatu. aya tẹ́ mọ̀ sí ilé mọ̀nà. ó ṣe Àlàkẹ́ mi bá tó la. ó ṣe Àlàkẹ́ mi bá tó la. òdèrè mi ṣì fà o. ọmọ tó bá jẹ kó máa wọlé ẹ lákè Túndé bílí kó máa wọlé orí ẹ yéèyàn bá ń kọ́lé ṣe flẹ́kì bá ń kọ́lé bẹ́ẹ̀kì ẹ ṣe Friday àwọn ti London rẹ ó ṣe jọlá adé Àlàkẹ́ adé mi bàá tó lámì ó lásán saraba ènìlọ́jọ́ bí ẹ kó gbé kéèkì wa ọmọ ìyàwó kéré wàá ṣọ̀pọ̀ ọdún láyé ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ mọ́bí lórí àtẹ mo rí ẹ lọ́dún yìí ṣàràbà máa rí ẹ lọ́dún tó bọ̀ bàbá lè mọ́ tó bá délé bá ń tọ́jú ọdọọdún gbadé Mustapha Asegun Adékúnlé mi ò ṣe tùlẹ́lẹ́ èèmọ̀ mi ò ṣe mọ́ dúpẹ́ ṣèmí ọkọ̀ alájà sẹ́rí ìbáàtú mi ọmọdé olówó sàbáìkà mo fọlọ́wọ́ bá ṣọ́ ẹ aṣíwájú wọ́n ti kọ́kọ́ bẹ́ yìí wọlé o kọ́ lọ́hún tó yẹ sókè ọmọ tó bá jẹun òṣèlú kú mọ́nu ọkọ̀ tí Ìyábọ̀ débi Ìyábọ̀ ní Manchester gbogbo Mandilas boys gbogbo Mandilas boys ẹ má wò ojú wọn o ẹ má wò ojú wọn gbogbo Mandilas boys. gbogbo Mandilas boys ó ní ẹ má wò ojú wọn o ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ tempo yẹn ga o tempo yẹn ga gbogbo Mandilas boys gbogbo proper boys mo ní ẹ má wò ojú wọn o àní ẹ má wò ojú wọn torí tempo yẹn ga wọ́n máa tó bá jẹ o wọ́n náwó máa dì máa o kò sí ẹ̀ṣọ́ ni ààyè pé polio orí olówó lórí ẹ̀ etí lè fi o ìsọmọ ẹ̀jẹ̀ ó túmọ̀ ya yìí orí sí wà láńkọ ṣáyé orí ẹ̀ lójú àríwá. ó dà gbogbogbò gbogbogbò mọ etí rẹ mọ kì í ẹ kò ṣe mí báyìí lolú mọ kì í ẹ kì í rẹ ọṣẹ àyà ti Ṣọlá Kárìmù ọmọ Tinubu kristi. àbọ̀dé orí mi wà nù kó máa rí ẹni bẹ́ẹ̀ àbọ̀dé. ó ṣe ọmọjọra. ọmọdọ́ra Kasimu òṣèlú onígbẹ́ ló ṣe yí lórí ìfọ́ ọlọ́run ni. ṣó ṣe yí lórí ìfọ́ ọlọ́run ni. àbòdọ́rí ni ìwà àánú mú kí ẹ báńkọ́ bọ̀ yá ọjà. ìdílé ọmọ méjì ló ń jó. aya ti Ṣọlá Kárìmù mi mọ̀ ọ́dẹ ṣeun gan. aya dada ajá Táíwò. ìwé ṣe mọ̀ dúkẹ́ aya Ṣọlá Kárìmù mi ò ṣe ta ẹ. ó yá mi kébì ikú mi dáràn. èdè rẹ̀ mi ta o. Ìṣọlá mi dá Ìṣọlá Kárìmù èjì rẹ̀ mi dá o aya Ṣọlá Kárìmù
ọmọ Tinubu tí o bá kà ṣe ọ̀rẹ́ mi nílùú London ọmọ Tinubu Ìṣọ̀lá Kárìmù ó yá mo ní mẹ́ta ní Ìṣọ̀lá lọ́dọ̀ mi Ìmẹ́ta ní Ìṣọ̀lá lọ́dọ̀ mi o. Mo ní mẹ́ta ní Ìṣọ̀lá lọ́dọ̀ mi. Kárìmù Ìṣọ̀lá Ìṣọ̀lá Faruku Ìṣọ̀lá kọ́lọ́hún má ṣe bàṣọ̀lá mẹ́tẹ̀ẹ̀ta mo ní mẹ́ta ní Ìṣọ̀lá lọ́dọ̀ mi o mo ní mẹ́ta ní Ìṣọ̀lá lọ́dọ̀ mi. Súlẹ̀ Àlàó mi má dìbà. Aṣáájú ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Na God báwo lè máa rọra ó ṣẹ́gun na God na God ni mo ṣe àdínú ohun kò dé là. Bàbá àwọn tí wọ́n ṣáájú. àwọn kọ́lé dòwó filẹ̀ ọpẹ́ fáwọn ohun kò ọkọ̀ rà ìmọ̀ ohun kò injection lákàlà bẹ́ẹ̀ ni ẹ ṣe Friday. ọkọ̀ dàfínà ọkọ̀ òyìnbó ní dàfínà Àwọn tí wọ́n lágbo. ọkọ̀ àjọkẹ́ Fọláṣadé nílùú London nílà Friday. Ìdájẹ́gun lè yan pàtàkì. Michael wo baba Michael wo baba Leo wo ṣe etí Davido kò máa wọlé. Àwọn tí wọ́n ṣáájú. Èèyàn tí wọ́n ṣáájú. Audu developer mo kí wọn developer Audu ẹ máa wọlé mọ àgbà Audu developer Audu yóò ṣe mo rí ẹni bẹ́ẹ̀ ó dúró rẹ̀ ó ṣe ẹlẹ́sìn Friday ó dúró rẹ̀ mo rí ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sìn Friday mo rí ẹni bẹ́ẹ̀ kò tọ́jú Samuel baba Michael kò tọ́jú Samuel mo rí ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sìn Friday èèyàn Ṣọlá Kárìmù ẹ̀yàn bẹ́ẹ̀ tó èèyàn Sàmú bẹ́ẹ̀ tó èèyàn Tàṣàmú Ṣọlá bàbá ọba mo rí ẹni bẹ́ẹ̀ mo rí ẹni bẹ́ẹ̀ ó tọ́jú gbogbo tọ́ bàbá ìyẹn ní bẹ́ẹ̀ ká mo rí ẹni bẹ́ẹ̀ kọ́lékọ́lé náà jí mu mo rí ẹni bẹ́ẹ̀ ó ṣe ẹlẹ́sìn Friday mo rí ẹni bẹ́ẹ̀ Ìjẹ̀bú ńkọ́ Ìjẹ̀bú tọ́jú Ìjẹ̀bú ẹjọ́ tí Wàlíù akọ̀ tọ́jú Aládé Àbúbà Adégòkè láwọn tọ́jú ọmọ Adégòkè tó jẹ́ Ahmeda mo rí ẹni bẹ́ẹ̀ lẹ́mùsẹ́fún àti ìbòye pàṣókì mọ́ ti dì mo rí ẹni bẹ́ẹ̀ lòkómi sí ọjà mo rí ẹni bẹ́ẹ̀ ọlábàjì bíi Aminu mo rí ẹni bẹ́ẹ̀ ògèdègbè tí ẹ̀rí mo rí ẹni bẹ́ẹ̀ ògèdègbè tí ẹ̀rí ìlà Dékúnlé gbogbo lè ń kọ́ ṣàlàfíà náà ọmọ kọ́. Bá ń tọ́jú Sẹ́ńpẹ́ Súlé mọ́nà mo ní gbogbo lè ń kọ́. Ṣàlàfíà náà ọmọ kọ́. Ọkọ ìyàwó tuntun Sẹ́ńpẹ́ gbogbo lè ń kọ́. Ṣàlàfíà náà ọmọ kọ́. Lérí kìtì máa ń pèdè ẹ máa fọyé bá mi lọ. Orí fújì gbàre ló máa fà wọn olóore. Lérí kìtì máa ń pèdè ẹ máa fọyé bá mi lọ. Orí fújì ìgbà yìí wọ́n fà wọn olóye ni. Tọ́dẹ̀ bá roko tọ́dẹ̀ bá pẹ̀rọ. Tó bá rẹ̀ sẹ́wọ̀n yẹ kò ní mú yẹn jẹ. Tọ́dẹ̀ bá roko tọ́dẹ̀ bá pẹ̀rọ. Wípé tó bá rẹ̀ sẹ́wọ̀n yẹ kò ní mú yẹn jẹ. Ṣòtì jìyà lọ́pọ̀lọpọ̀ kò tó lówó. Mo ti jìyà ẹṣin. Ọ̀rẹ́ máa ro ṣàròyà. Friday ẹlẹ́sìn mo ní sẹ́yìn ọmọ Bọ́lá Húsá sí ló máa ń sọ ẹ̀fọ́ rẹ̀. Oore tó ṣe fún tọ̀tù nítòsí. Èyí tó ṣe fún tọ̀tù ẹṣin. Ìwòyánu. Ó lè sí ládàá níbẹ̀ mọ́. Ẹni tó kú díẹ̀ fún lọ́wọ́ lọ́wọ́. Èèyàn tó ń bí lọ àṣírí ọ̀rọ̀ àṣírí. Òyìnbó sọ̀rọ̀ wọn kọ̀wé. Wọ́n ní kí bá ṣàdébàlà ọwọ́ àfọ̀nì òkè ló pé. Ókè ó yá ẹlòlú ẹ fún ẹkọrin ẹ fún o. Yes o, tútù tútù tútù.
èèyàn tó ìjàgà mo fún ni o. èèyàn ti tẹ ẹlẹ́sìn Friday. ẹlòmí ẹ fún ẹkọrin ẹ fún. tọ́dẹ̀ bá roko tọ́dẹ̀ bá pẹ̀rún. ẹlẹ́sìn kọ́ ló sọ̀rọ̀ yà kò ní mú yàn jẹ. mo ti tìyà lọ́pọ̀lọpọ̀. kó tó lówó ṣe lójú rà lọ́pọ̀lọpọ̀ kó tó lówó. ìṣọ̀lá. ọ̀làmọ́ ló sọ̀rọ̀ yàn àánú ni ó máa ṣe. ṣọlá bùkátà sẹ́yìn ọmọ kan láwùsá ti. ẹ̀sán rẹ̀ orí tó ṣe fún tọ̀sùn kí tó sì máa máa mọ̀ èyí tó ṣe fún tọ̀sùn kí tọ̀sùn máa máa gbọ́ ìhòyàtọ̀ ó wá lé mi olówó mo fún lásán. ètí Davido. ìbádàrí bẹ̀ mọ́ ọ̀fẹ́ ní tó ṣẹlẹ̀. adédìbò òyìnbó ìṣọ̀lá bùkátà rẹ̀ ó náwó sílé mọ́nà pẹ̀lú ṣe ìṣọ̀lá bùkátà yóò ṣe injection láàkàlà kò ṣe ọ̀pẹ ìfàmọ́ kí ẹ̀ lẹ́ o. ó ṣe kọ́lé dowó. ẹ̀yin làwọn nàgọ́dù lóbi jùjú ọmọ nàgọ́dù kì í ṣẹ́gun ọpọlọ máa lọ́lọ́ dẹkùnlé ọmọ jàkàrà ọpọlọ máa lọ́lọ́. ok ó ní wọ́n ti kọ́kọ́ bẹ́ yìí wálẹ̀ o ọlọ́run tó yìí tó adédìbò ló sọ bá lọ. wọ́n ti kọ́kọ́ bẹ́ yìí wálẹ̀ o. ó tún wá wà lágbo orí olówó lórí ẹ sílẹ̀ bí rí àmì mọ́ èyí tó máa ń jẹ ó ti jà èjì o bá a kọ́lé bẹ́ẹ̀kì ó mọ̀ ya yìí o ó rìn sí màlá. wọ́n ti bẹ́ yìí wálẹ̀ o ọlọ́run tó yìí sókè. adédìbò mọ̀ ya yìí o ó rìn sí màlá kan. wọ́n lábálé mi yàndọ́sẹ̀ yẹ ṣe mo ní pé akọ́ni. ajára sí ìdájọ́ yẹ ṣe mo ní pé. alájàrá sí ìdájọ́ ló ń ná Fáṣọlá òǹdòdó sílẹ̀ mọ́nà làṣìdá o. ètò máa wọlé ẹ̀jẹ̀ sílẹ̀ mọ́nà àkókò. akọni mi yàndọ̀ sí o. aláwọ̀ mi yàndọ̀ sí o. kí mo wá sí àmọ́lẹ́wà orí olówó. orí olówó máa ṣe gba ìyó má bẹ̀yẹ. orí olówó máa ṣe gba ìyó má bẹ̀yẹ. aláwùrọ̀ agbẹ̀yẹ lẹ́kọ̀ọ́ agbẹ̀yẹ ẹ̀sà òkèrè gẹ́gẹ́. ayé aláwùrọ̀ agbẹ̀yẹ lẹ́kọ̀ọ́ agbẹ̀yẹ ẹ̀sà òkèrè gẹ́gẹ́. ọlá bàbá lókè. oyè ọlá bàbá lókè àṣọmọ jẹ oríṣẹ́. ọlá bàbá lókè pé o. oyè ọlá bàbá lókè àṣọmọ jẹ oríṣẹ́. oṣù títí láyọ̀ mẹ́ akẹ́ni dínà ìyẹn kẹ́ni nínú ọlọ́ọ̀la ló ṣe ń kọ́ ìyẹn Amsterdam ló ń gbé mo ń bọ̀ títí láyọ̀ ló ṣe. ọmọ ẹlẹ́tì sẹ́tì mi àlùmọ́ sẹ́tì aláṣẹ́jẹ́ 27 hotel ọkọ̀ mọ̀dé náà tó mi ní jẹnẹrétọ̀ babalami lẹ́kọ̀ọ́ babadàkọ̀ bababíọ́dún Jagunmólú gbogbo pẹ́rú tábà ti gbàwẹ̀ tán òtẹ́ ìyá máa ṣí. èmi àlàó máa dìbà ní òun ni wọ́n ṣeré ọ̀hún Adékúnlé. aláṣẹ jẹ́ 27th president Èkó Supreme Club. aláṣẹ jẹ́ 27 hotel. ẹ̀jẹ̀ dúnìyà kí mo pẹ̀lú ṣe. máa ṣe pẹ̀lẹ́ o akọni mi yẹn náà sí o. máa ṣe pẹ̀lẹ́ o. ẹsẹ̀ dùn máa kọ́ ní ní kò dùn o. máa ṣe pẹ̀lẹ́ o. aṣíwájú ẹ̀lùkù. máa ṣe pẹ̀lẹ́ o. akọni lóhùn ṣàníwá o akọni. máa ṣe pẹ̀lẹ́ o. bẹ́ẹ̀ ni bọ́ọ̀dì ìrìnàlẹ́ lọ́wọ́. wọ́n lè sọ gbọ́ngbọ́n ẹ̀ka sí wọn. akọni bí ó ti ìyẹn mọ́. máa ṣe pẹ̀lẹ́ o. ọmọ aráyé abúlé ní mabugu ọlọ́mọ ayé. akọni wọ́n ti kọ́ fẹ́ yìí wálẹ̀ o kọ́ lọ́hùn tó yìí sókè. ọlọ́run ní kò sí yan.
ọláwálé mi ẹ̀dọ̀ ẹ̀tọ́jọ́ ọ̀nàrẹ́ burafiu ọmọ ilẹ̀ tí sẹ́ẹ̀tì o yé 27 akọni adébí o alíjí mọ́ wá sí akọni ọláwálé ọkọ̀ tolúṣọlá alájà sẹ́rí fásitì o babata ọlámídé àwùfù o ó ṣe akọni o bàbá tí ní sáà ló máa ẹnjìníà kọ́símù àjọwò àpòní o ó ṣe ẹnjìníà ẹtọ́jú èédú ọ̀rẹ́ mi tó jẹ́ akíwò ajíjọ àkọ́ní o jayépẹ́ àkọ́ní o. yóò 27 àwọn tó yí ìbátan ṣoṣo mọ́ nígbẹ́ máa ṣe pẹ̀lẹ́ o. Kó má ṣe pẹ̀lẹ́ odò balẹ̀. Ọmọ kékeré wọ́n lè sọ gbogbo ẹ̀ka sí wọn. akọni bí ó ti yẹ ni. Ní ìjọba kó má ṣe pẹ̀lẹ́ ọmọ aráyé abúlé mabogu ni ọmọ aráyé lẹ́jọ́ bẹ́ẹ̀ lọ. akọni wa tàgbà o akọni wa jèrè o Èdùmàrè kó pé ẹlẹ́kẹ̀ àbínú ènìyàn mọ́ níṣẹ́ nìyó. kó pé ẹlẹ́kẹ̀ kò tó júlé akọni o. akọni wa tàgbà o akọni wa jèrè o. Èdùmàrè kó pé ẹlẹ́kẹ̀ àbínú ènìyàn mọ́ níṣẹ́ nìyó. kó pé ẹlẹ́kẹ̀ kò tọ́jú lé akọni o. Ọláwálé o. akọni ẹni tí orí ẹ orí nǹkan o. ẹni sọ̀rọ̀ ló sọ̀yọ̀nù. ẹni tó rí ẹ nǹkan lórí. ẹni tí orí ẹ orí nǹkan o. ẹni sọ̀rọ̀ ẹni tó rí ẹ lórógo. ẹni tó rí ẹ nǹkan lórí. akọni ẹni tí orí ẹ orí nǹkan o. ó ṣe ẹnjìnìá Kọ́símù. akọni Ọláwálé ẹni tó rí ẹ nǹkan lórí. akọni Ọláwálé mo ní ẹni tí orí ẹ orí nǹkan o. wo èèyàn tó sọ ẹnu ló sọ yọnu. ẹni tó rí ẹ nǹkan lórí. Ọláwálé ràáfù ẹlẹ́tì sẹ́tì alùmọ̀ sẹ́tì. ó ṣe ń gan Ọláwálé mi akọni ọ̀nà sílẹ̀ àlàó. lóde bí ní mo máa rí ẹ níbi ọ̀dọ̀ ṣe ń gan. etí dẹ́ fídíò létí etí fúri akíra àbò àkànní ọ̀ṣọ́ nínú aláṣẹ jẹ́ 27 hotel ọkọ̀ mọ̀dínà onígánà ẹ̀rẹ́tọ̀ pẹ̀lú ṣẹ́wọ̀n bá ń tọ́jú ẹnjìnìà Kọ́símù yàtọ̀ sí wọn. àkànní yóò tẹ́ ẹ bá jayé títí ẹ bá ń tọ́jú skin aláṣẹ di skin hotel àjà olùkú mọ́nu ìbákòfó ajíṣẹ́ bí ara mẹ́ka Saudi ẹ̀rọ ńtọ́jú ṣàìnà mímúdà ọmọdé túnde àkànbí káàbọ̀ láti Canada àkànbí o ọlọ́wọ́n ọba àmàṣálọ̀ ṣàbọ̀ àkànbí ọmọdé túnde aláṣẹ lárí ṣàhótẹ́ àkànbí o la ẹ̀tọ́jú àjàdí táwọn òfìkì àdìsá ọkọ̀ aláṣẹ kùbálẹ̀ òtẹ́ta ẹ̀dọ̀ ṣe àkànbí ẹni. Ọláwálé ọmọlúwa ló fi ṣe kẹyẹ bínú ẹ̀yin ọmọ aráyé ẹgbà kàdára. àtúntì sí ilé iṣẹ́ tuntun àkọ́dí Ọláwálé àtúntì sínú iṣẹ́ o. tẹ́ ẹ bá fẹ́ kọ́lé tẹ́fẹ́ ra iyẹ̀pẹ̀ sharp sand ẹ lọ sọ́dọ̀ àkọ́dí Ọláwálé ajá nìyẹn wa o bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé yín máa dín ibà àdékúnlé iye tán tẹ́ ẹ bá fẹ́. gbogbo àjà àwọn náà ń pọ́ǹpù ẹ̀ sílé fọ́nà bàtà lè mọ́ ẹ̀jẹ̀ Ọláwálé ra fi wù mí ẹ̀ tì rè ẹ̀jẹ̀ ìmàdí ibà dáadáa ẹ̀mí tí ò ní dọ̀la ọlọ́dún fún méjìlá ẹ̀mí tí ò ní dọ̀la mo bẹ̀ Ọlọ́run mi mo nukú ìmúlẹ̀wé kìlọ́lá kàláfíà tún pẹ̀lú
ìpinnu ọlá pàṣẹ láyé mi. Túndé bí Dámínú èèyàn alájì. Edu Akimu mi ẹ̀ ti òṣè. Lókèlókè. Èèyàn tójú lóge sáwọn pé àlàbà o. Akọni Ọlẹ́wálé. Akọ̀tọ̀ ní kò yí sẹ́rí Fátúmí bàbá Alóma. Ó bàbá Kálídì bàbá Àlìkí. Òkèlówà. Màá sí èèyàn alájì. Wọ́n ní kó dára níwájú lọ́sẹ̀ fún ẹ lóye. Ọláwálé Akọni aṣíwájú ẹ̀lùkù. Wọ́n ní kó dára níwájú lọ́sẹ̀ fún ẹ lóye. Ọláwálé ẹ̀lùkù. Aṣíwájú ẹ̀lùkù. Wọ́n ní kò ṣe pa ẹ̀ padà lọ jíṣẹ́ o Akọni. Kò ṣe pa ẹ̀ padà lọ jíṣẹ́ o. Akọni kò ṣe pa ẹ̀ padà lọ jíṣẹ́. Ṣèwọ́ kò ṣe pa ẹ̀ padà lọ jíṣẹ́. Akọni kò ṣe pa ẹ̀ padà lọ jíṣẹ́ o. Kò ṣe pa ẹ̀ padà lọ jíṣẹ́. Ọláwálé ṣé ọlọ́mọ ọ̀tá ó bá yọ mi. Aláwùsá tún ní ọjà. Ẹni tó rò pé kò lè pàgọ́. Aláwùsá kọ́lé ọ̀rọ̀ mi. Abẹ́sọ̀ lè ọlọ́dà Ọlọ́run òdìjọ́. ọlọ́run bàjẹ́. Aláwùsá ni o. Fàlàfà ọmọ àdúgbò ni o. Ọmọ ẹlẹ́rù ni o. Ọmọ àdúgbò ni o. Èèyàn náà kí àdọ̀ ni o. Odò wálé kò máa wọlé odò. Fàlàfà ni o. Odò tọ̀wọ̀ mọ́ òun bọ̀. Aláwùsá ọmọ àdúgbò. Yóò jẹ́ fojú pa wálé odò. Ọmọ ẹlẹ́rù ni o. Ọ̀nà ọmọ èèyàn ṣáàgọ́. Jamiu sáà ni o. Aláwo mi sùn lè máa bọ̀ pọ́n. Fúnbí ọlọ́tọ̀ májèlú. Àwọn àgbà náà máa sọ̀rọ̀ kan ẹbí mi pé báwo náà ti wí. Wọ́n lẹ́ni máa ga wọ́n lẹ́sẹ̀ àtìrín. Wúrà tó máa tọ́ agbẹnu náà kọjá. Òdodo ọ̀rọ̀ ni ká máa ṣe kọjú. Òdodo ọ̀rọ̀ ni ká ṣe pẹ̀lẹ́ o. Bàtà ò gbà kàdàrà ò gbòdòrò mà ní ó gbà gbẹ̀yìn o. Òdodo ọ̀rọ̀ ni ká máa ṣe kọjú. Torí ta ni ọmọdé Kúnlé Súlẹ̀ Àlàó. Bá ṣàdíyà Kúnlé ọjọ́ ti pẹ́. Tẹ́ bá gbà láò pẹ́ kò wá wí. Súlẹ̀ Àlàó á sọ̀rọ̀ mú fún yín ilé akún. Ó wà ń dá àwọn tí dùn Adékúnlé. Níbi tó dá dé Ọlọ́run máa fọwọ́ bàjẹ́ sí Dékúnlé. Double celebration of my Ramadan. Guess what, my like happy birthday to Kibla. Ẹ ṣe yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì. Ilé tuntun tí a ṣí. Congratulations. Wàláhì ó wá dá mi lójú pé gospel wà láwọn agbójúlé. Ìdálù ní ṣèlú bá ṣe ń ṣe lọ́dọ̀ tàbí. Gẹ́gẹ́dẹ́ ẹ máa wí bẹ́ẹ̀ kiri gbà. Àròlé ó yàwọ̀. Ẹ̀yin àdàdà. Pásítọ̀ yín o. Ìdálù ní ṣèlú bá ṣe máa ń ṣe lọ́dọ̀ tàwọn. Ó lè jẹ́wọ́ ní bómi Dékúnlé. Ilé kan sùn dàgbé. Àtúntì ṣẹ̀yẹ fún Àlàó Màláíkà olóríire. Àṣẹyẹ fún ọmọ Adékúnlé. Àṣẹyẹ fún Àlàó Màláíkà olóríire. Alájà Ṣẹ̀rífà Àyìnkẹ́ Adé ló tún pèrò jam. Ibẹ̀ ká ṣẹ̀yẹ fún Àlàó Màláíkà olóríire. Ká ṣẹ̀yẹ fún ọmọ Adékúnlé. Ká ṣẹ̀yẹ fún Àlàó Màláíkà olóríire. Àlàó bàbá Ṣàdíà o Kúnlé sílé. Kúnlé tí ń ṣọjọ́ bí ẹ Kúnlé sílé. Ọba má gbọ́jọ́ orí ẹ̀ bàbáde. Adékúnlé Ọba má gbọ́jọ́ orí ẹ̀ bàbáde.
àwọn òta ló sílé sọjọ́ bí tó kì í gbìyànjú ọgbọ́n màláìka ni kíbla fújì ni oníjìnà ọlọ́mọdé ọ̀gbẹ́. Kí náà wí gbà gẹ́gẹ́dẹ́ ó ti wọ̀ sáyẹ̀ bọ́bà. Mọ́sí kọ́rẹ́sọ̀n bá ṣáàdì àwọn èèyàn fún wa. Àbọ̀bà. Ọmọ Adékúnlé o. Láti February 15 di April ọmọ Adékúnlé. Wọ́n ṣì ń celebrate Kúnlé Málága bàbá dé. Akéwé jẹ kókó ló dúró ẹ má ṣọ̀tẹ̀ àkàndọ́ láwọn làlágbó. Sẹ́ńtọ́. Akéwé jẹ fàtà yìí gbogbo ẹgbẹ́dá. Adésínà ọmọ bọ̀sùnmí o. Ìwọ lọ́wọ́ tájú dì ní àgbẹ̀dẹ. Ọba ọlọ́run lọ́sẹ̀ bẹ́ẹ̀ àgbẹ̀dẹ. Ẹ̀dọ́tọ̀ lágbẹ̀dẹ ò bẹ̀rù o. Ṣékúlà o. Èrìjàmí adọ́kọ̀ lágbẹ̀dẹ. Èké yìí ò tá lágbẹ̀dẹ ti dé. Adọ́kọ̀ lágbẹ̀dẹ. Bàbá kàrí erin máa jọ jàmí oṣù kò ṣe erin jàmí mo jẹ́ kí èèyàn ló ń ṣe alájí nàdé ṣìnà mi erin jàmí bẹ́ẹ̀ni bá jẹ́ bí yorùbá yóò ìgbàlódé tì ó ní ẹgbẹ̀dẹ̀ lọ́gà lọ́gà wa o ẹgbẹ̀dẹ̀ lọ́gà wa ẹgbẹ̀dẹ̀ lọ́gà o lọ́gà oko ẹgbẹ̀dẹ̀ lọ́gà àgbẹ̀dẹ̀ kọ́másọ́tẹ̀ àgbẹ̀dẹ̀ ọ̀gá lóko àgbẹ̀dẹ̀ ọ̀gá nílé nílòkò àgbẹ̀dẹ̀ èrè ló sọ bẹ́ẹ̀ àgbẹ̀dẹ̀. Kíbla tù ló kọrin yẹn. ẹ̀gbọ́n ẹ̀dá pẹ̀bùn mi nílùú ẹ̀yìn bàbá ọdẹ ẹja ṣeré fàájì orin wa. àyìnlá ti dé àbíwù sẹ́wọ̀lẹ̀ ọmọ yìí náà tán wí ọmọ yìí tán sọ nínú ìgboro ẹ bá mi kí bàbá kíbúlà fújì tán wí bàbá kíbúlà fújì tí wọ́n sọ yé pásọ̀dù fújì pátápátá aláyélúwà nínú ìgboro bàbá tán sọ̀tàn ẹ wo bàbá náà rèé nínú ìgboro gbogbo nàìjíríà ló jẹ́ gbogbo nàìjíríà wọ́n jẹ́ àníláyé jọ ń wà náà ṣẹ̀wẹ̀lẹ̀ ló kàlágbé wá àwọn ìyálé méjì ìró lọ́wọ́ ọ̀dà èjì wa bí ìhù ṣẹ̀wẹ̀lẹ̀ kò sí tó tẹ̀lé fi jó ṣẹ̀wẹ̀lẹ̀ bọ́dà wo ṣe fẹsẹ̀ ṣẹ̀wẹ̀lẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ náà máa ṣeré bọ́ alájà nínú ìṣòro sọlámọ́ níjà ń kọ́ sọlámọ́ níjà bàbá o. gbẹgbẹrẹgbẹrẹgbẹ. báàmì àlà ọ̀dọ́dún láǹgà owó tó ọ̀dọ́dún láǹgà haúsá o ọ̀dọ́dún láǹgà ọmọ bíi láàtẹ ẹ máa ṣàmọ́dún o àti gòkè dáláyé ọwọ́ ọlọ́run ló wà o kí làwọn àwọn ayé yìí mọ̀ yà fún wa o ẹ wà kábọ̀ ọ̀la bó ṣe dúró ìyẹn dúró tẹkùntẹkùn ó wà kọ́ ẹni tí ó gòrí ẹ lọ alára tí ẹ rí ẹ ó ti wáyé àti ó ti ẹ rí ẹ ó ti wáyé ọ̀rọ̀gùn lè la o ọ̀rọ̀gùn lè la ó ti wáyé ó ti wáyé ó dùn mí tí n bá náà mi èèyàn bó níṣẹ́ ńlá sádàlá wà lè wá sọ̀rọ̀ àwọn èèyàn bó níṣẹ́ ńlá ó dùn mí tí n bá náà mi èèyàn bó níṣẹ́
sálọ́lá lè wá ẹ̀kọ́ ní. ẹ̀ tó bá kí n jáde ẹ̀wọ̀n ìbàdí. orí gbogbo ní sórí ẹsẹ̀ gbogbo ní rìnà ibi rere náà sọ̀rọ̀ wá sí. aláyélúwà ọ̀gá ni. tó bá kí n jáde ẹ̀wọ̀n ìbàdí. máa gbé bàtí yẹ lọ́lẹ̀ ọ̀rọ̀ ni o. torí pé èmi láti èèyàn mi o. ló bá dín iná tún máa kọ àkànbí ara o. ó lè jọ ọmọdé tó lọ́la máa ṣàkọ máa gbà máa ṣe bí àgàsà wọn. ohun tí dẹ̀ tó ò lè ṣe o. ẹ̀yin wálé wà. ohun tí dẹ̀ tó ò lè ṣe o. èèyàn tí lè dá ò lè pa o. ó ní ilé tí lè gbé ò lè kọ́ o. wọ́n yí kàkàkà dìkú fún wọn dì. ohun tí dẹ̀ tó ò lè ṣe o. bóyá sáà. fọ́fọ́ efọ́jì tó ń sọ nísìnyí nígbò àmọ́ wọ́n ti mọ ọgbọ́n máa láyé ìlú àmàǹdíbáni bàmí sẹ́ríkì lèkó fẹ́ dira yìí onítúndé mọ́tì náà máa lọ ọmọ tí ó gáúsà gba alágbà ìdè sánsán wọ́n ní kí n máa lọ bó ṣe ń lọ kò dẹ̀ ní dúró ẹ̀yin tèmi tó dáa lèmi ń ṣe ọmọ sánsán. ó yá máa ní ọjọ́ kan máa wá a máa dà bí ogun. bàmí aláyé ìlú àmàǹdíbà ọmọ sánsán ọjọ́ kan máa wá a máa dà bí ọba a máa dà bí ọba. ibà àwọn àgbààgbà tó wà nìkàlẹ̀ mo ṣe bá gbogbo. mo fi bàmí aláyélúwà kí gbogbo wọn. bá ṣe mọ̀ pé máàjì lálàyé ń ṣọdọ̀ òbí túndé mọ́tì náà ṣòtúgbọ́n. kọ́tó lè máa sẹ́lífẹ̀ tàlàyé títí wọ èpè àyíndé o. wá ti mọ̀ pé ó ti gbìyànjú túndé ó tún lè gbọ́ lọ́la bọ́tún ṣe fàlàyé níbi ìkùn túndé mọ̀tì náà ó ti ṣe síbẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe fàlàyé ní túndé mi màá náà sọ kò bàjẹ́ lọ́wọ́ àwọn tó ń fẹ́ máa ń di bàbá bá o bàbá ọjọ́ kó máa wá a máa dà bí ogun. ọ̀dàmọ̀ ọjọ́ kó máa wá a máa dà bí ọba bóyá lọ́jọ́ táwọn ṣe bóyá lọ́jọ́ táwọn ṣe péyàwó bóyá lọ́jọ́ táwọn ṣe ìṣílẹ̀ bóyá lọ́jọ́ táwọn ṣe ìṣílẹ̀ bàmí aláwo máa ń bíbá bàmí aláwo máa ń bíbá bàmí aláwo máa ń bíbá èní lọ́jọ́ bí ẹ èní lọ́jọ́ ojoojúmọ́ lọ́jọ́ ojoojúmọ́ lọ́jọ́ ọjọ́ bí ẹ. tọkùnrin pàdé mi wọ́n wá bá ẹ dúpẹ́ wọ́n wá bá ẹ dúpẹ́ wọ́n wá bá ẹ. gbogbo èkó fẹ́ dira wọ́n wá bá màlẹ́kà dúpẹ́ wọ́n wá bá ẹ dúpẹ́. gbẹ́sẹ̀mọ́ ìhàyín náà lè gọ̀ọ́sì fún náà pé bí. sọlábàn ọ̀gbọ̀n túndé mi mọ́tì náà màdìbà bàbá ìhàyín náà lè gọ̀ọ́sì fún náà pé bí. mo ti gbọ́ pé ìparí mi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ láwa yìí àwa ń jẹun èkó àwa ń ṣọmọ èkó àwa ń lálá tìbò àwa ń gbóge ráyè àwọn ìṣẹ̀pẹ̀ dẹ́rì àwọn ògùnyàn àwọn ìjẹkọ̀ rí kọ́tọ́s ìjẹkújẹ náà ń pè bẹ́ẹ̀. ìjẹkújẹ náà ń pè báyìí ẹ jọ̀wọ́ ẹ máa yọ oníjẹkújẹ lóúnjẹ mọ̀tínú kì í jó oníjẹkújẹ mọ̀tínú kì í jó oníjẹkújẹ jọ. Jede.